Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lórí dábọ̀ sóhun mi lọ́jọ́ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí oúnjẹ lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ àmọ́ sọ̀rọ̀ nípa àwọn àṣírí kéékèèké báyìí ní àwọn nǹkan tí ò ná wa lówó. And secondly a tún máa ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ ẹ̀dá àṣẹ tó máa bẹ̀rẹ̀ yẹn láìpẹ́ ní pẹrẹwu torí ọ̀rọ̀ ti pọ̀ lórí ẹ̀ gan, àwọn èèyàn máa ń béèrè question lọ́wọ́ mi lóríṣiríṣi. A tún máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá. Ṣé rí ìtumọ̀ àlá nǹkan tó ní agbára ni sọ̀rọ̀ mi ti ní o fi jẹ́ kí ẹ máa rí mi kí n máa sọ̀rọ̀ nípa àlá ní gbogbo ìgbà. Èmi náà tí mo sọ̀rọ̀ àlá mo máa ń lá lámì gbà mí tó yẹ kó máa dẹ́rù bà mí sọ̀rọ̀ mi ti yé àmọye irú àlá bẹ́ẹ̀ tó yẹ pé èèyàn ti lá àmọ́ sẹ́rí the next thing téèyàn bá lálàá tí ò dáa náà ni pé tó bá ti lálàá yẹn ìwọ má sùn mọ́ dìde tó bá ti dìde tó bá yẹ pé mùsùlùmí ni ẹ yan náfìlà kó dẹ̀ gbé Quran kó kà á. Àwọn ètò kan dẹ̀ tó wà tó yẹ pé èèyàn máa ń ṣe téèyàn bá ti sùn kó tó dìde lórí bed ó láwọn kan tó máa ṣe pé àlá yẹn ò ní wá sí ìmúṣẹ lágbára Ọlọ́run sọ̀rọ̀ mi ti yé àmọ́ ṣe rí ẹlòmíì nàláì wọ́n kódà tán bá tí Ọlọ́run bá wọn sọ̀rọ̀ face to face wọ́n á sì believe pé irọ́ náà ni. So ẹ jẹ́ ká máa kíyèsí ra wa sí yẹn. So ẹ rí èyí tí a mú wá fún wa ní òní bí a ṣe ń lo iyọ̀ síbẹ̀ agbára tí Ọlọ́run fi sí ara iyọ̀ kò yé ẹ̀dá wàláhì Ọlọ́run nìkan náà ló yé torí iyọ̀ àkàndá nǹkan ni tó jẹ́ pé lóòótọ́ a lè máa jẹ́ ẹ̀rí wọn tí èèyàn bá tó jẹ́ jù ìṣòro ni bó tó jẹ́ náà ọ̀ràn náà ni èèyàn gbọ́dọ̀ kó wà equally kó tiẹ̀ tó máa pọ̀ jura wọn lọ sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí ọ̀nà bí àwa ṣe ń lo iyọ̀ fún àwọn nǹkan báyìí ó pọ̀ gan sọ̀rọ̀ mi ti yé ó pọ̀ gan sọ̀rọ̀ mi ti yé àmọye ìgbà tó yẹ pé èèyàn máa ń fi iyọ̀ èèyàn ó gbù pọ̀ mọ́ṣẹ́ iyọ̀ èèyàn máa fi ń wẹ̀ gẹ́gẹ́ bí èyí tí mo fẹ́ ṣàlàyé ṣé wá rí èyí tí mo fẹ́ mú wá ní òní kò lè ṣe rí tí èèyàn bá lo iṣẹ́ yìí nǹkan yanu àmì yanu yóò ṣẹlẹ̀ nínú ìgbésí ayé èèyàn dáadáa bóyá ọ̀nà ẹdí ni o bóyá wọ́n ń dá ẹ láàmú ni o bóyá ìwọ ló ń darí ẹ láàmú ni o bóyá o máa ń lálàá o máa ń gbàgbé ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí béèyàn ṣe fẹ́ lo nǹkan ètò yìí téèyàn ò ní give thanks to Almighty God téèyàn ò ní dúpẹ́ fún Ọlọ́run. Ṣé wá rí iṣẹ́ yìí nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé ẹ ṣe bí mo bá ṣe ní kẹ́ ẹ ṣe ni tẹ́ ẹ bá nírú ẹ̀ lọ́wọ́ tó bá yàtọ̀ ẹ lè lò bẹ́ẹ̀ ṣe fẹ́ lò ó àmọ́ títí mi yìí o ẹ follow mi gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ẹ̀ báwo mo ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ ni pé ṣé rí tí a bá fẹ́ ṣiṣẹ́ yìí a gbọ́dọ̀ sùn ni o kì í ṣe pé a fẹ́ ṣe nítorí pé a fẹ́ ṣe nǹkan láago kan òru àti wá lọ set fíìmù àwọn àwo fíìmù kò rí bẹ́ẹ̀ o a gbọ́dọ̀ sùn tá a bá ti sùn tá a bá ti jí tàbí ká set alarm ní aago kan gẹ́rẹ́gẹ́ tó bá ti kọjá aago kan kọjá ìṣẹ́jú kan a lè ṣe mọ́ o ẹ má jẹ́ ká dán o ẹ má dayọ̀ sílẹ̀ lẹ̀ mọ́ o tí aago kan bá ti lù jẹ́ kí aago kan lù sójú ẹ gbọ̀n báyìí buyọ̀ ó ṣe nǹkan tó le buyọ̀ dá sí orí floor ẹ̀ ṣé rí nítorí wá tó ń dájú ni pé téèyàn bá dà sórí tiles kò dáa wọ́n dà sórí rọ́ọ̀gì sọ̀rọ̀ mi ti yé ṣé wá rí àmì ìyanu tó kàn wá bẹ́ẹ̀ ni pé tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí jẹ́ ká bu bóyá bíi síbí méjì má fi síbí bu ọwọ́ ni kò fi bu o tó bá díjọ́ kejì o lè má bàa ń bẹ̀ mọ́ o lè má rí traces iyọ̀ níbẹ̀ gbogbo ṣe ń jẹ tọ́lọ́ wọn ò fẹ́ fún ẹsẹ̀ ni o wàá continue ní pé níbo I no gree for anybody mi ò gírí I must do this whether you like it or not. Gbàtàn kọ́ fún mi níṣẹ́ yẹn nígbà tí mo kọ́ máa ṣe ó tó ọjọ́ kejì kí n tó rí ṣe sọ̀rọ̀ mi yé pẹ̀lú àdúrà ni ó tó ọjọ́ kejì tí ó bá pọ̀ pé
àwa jí ní òru yẹn dédé aago kan yẹn ẹ jẹ́ ká buyọ̀ yẹn sílẹ̀ lẹ̀ tá bá ti bù ẹ jẹ́ ká lọ sùn a ní ọ̀rọ̀ kankan láti sọ ẹ jẹ́ ká lọ sùn tó bá dijọ́ kejì ẹ filẹ̀ síbẹ̀ ṣé wá rí ọjọ́ kejì yẹn dédé aago kan gérégé náà ni a pààkì iyọ̀ yẹn ẹ jẹ́ ká dà sínú omi tó bá lọ́wọ́rọ́ tó bá tó wá wẹ̀ a wá jókòó tì a wá ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà sí ẹ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà la ilaha illallah sallallahu nǹkan tá a bá ń fẹ́ èyí tá a fẹ́ jẹ́ ká ṣe sí tá a bá ti ṣàdúrà yẹn sí tán ẹ wo ó ti tán ẹ fi omi yẹn fi ṣanra tẹ́ bá ti fi omi ṣanra kálẹ̀ ṣe lọ́jọ́ Thursday ẹ wẹ̀ lọ́jọ́ Friday Saturday ẹ rí àmì ìyanu àṣírí ni o bí èèyàn bá wá mi wálé tó bá ní ó complain nípa kan dún láàmú nǹkan tẹ́mi sábà kọ́kọ́ máa ń ṣe fún wọn nìyẹn o mákàndé kan rayọ̀ wá ní nígbà náà ni o nígbà tí nǹkan jọ tí irú nǹkan bá jọ wá lójú gan ni o àmọ́ ẹ̀mọ̀ àṣírí náà láṣírí ó máa jẹ́ bí èèyàn bá ti ní irú nǹkan tó tún ju irú nǹkan báyìí lọ àwọn nǹkan mi ò ní fi jọyàn lójúmọ́ bá ti wá ní kán lọ rayọ̀ á kàn mú wọlé á kàn lọ ni a bá gbé fún pé tọ̀ tó bá ti dágò kan òru kò bù sílẹ̀ tó bá dágò kan ọ̀sán páàkì ẹ̀ kó da sínú omi kó fi wẹ̀ àkọ́kọ́ sẹ́rí kíní yìí tó máa ń ṣiṣẹ́ bíi gbogbo aburú ọ̀tá tán bá rán lágbo kan aago kan òru àtàgò kan ọ̀sán lè pàdé ara wọn ẹni tí ó ṣe ńlá burú ní pàdé ẹ̀ sọ̀rọ̀ mi ti yé ní dààmú ẹ wo lágbára Ọlọ́run èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè Táyémọ̀sí Ewéńjẹ ẹ̀rí tó bá dìgbà mẹ́ẹ̀ láti mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sílé wá ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílíkì kò fa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mìíràn tàṣà àtèyí tàṣe torí pé èyí tí àti ìṣe ó pọ̀ ju ìbà ó Mr. Mutiu ọpẹ́ láyé o ìbà ó Ọlátìbóyè ọpẹ́ láyé ìbà ó Mr. Mutiu ọpẹ́ láyé o ìbà ó Ọlátìbóyè ọpẹ́ láyé ẹni fẹ́ kí o kú ẹni fẹ́ kí o kú agbóyan láyé ọlọ́gbọ́n bẹ́ẹ̀ lọ́rùn ẹlẹ́gbẹ́ níkú eré ìbà ó Ọlátìbóyè ọpẹ́ láyé. Ìbà ó Mr. Mutiu ọpẹ́ láyé o ìbà ó Ọlátìbóyè ọpẹ́ láyé ìbà ó Mr. Mutiu ọpẹ́ láyé o ìbà ó Ọlátìbóyè ọpẹ́ láyé ẹni fẹ́ kí o kú ẹni fẹ́ kí o kú agbóyan láyé ọlọ́gbọ́n bẹ́ẹ̀ lọ́rùn ẹlẹ́gbẹ́ mi kú ewé ìbà ó Ọlátìbóyè ọpẹ́ láyé.